rí ni ká pọ́n nílé Yorùbá lónìí. Ó di dandan àfi dandan lá ni ká fi àṣà kọ́ àwọn ọmọ wa. Bá a bá sọ pé kí Yorùbá ó má parun àfi kí àṣà wa ó má parun. Nítorí pé tí Yorùbá ò bá ní parun ó di dandan ká gbé àṣà wa lárugẹ ni mò ń wí. Mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tó ń tiwọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáńlá ayé gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa wò wá. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí YouTube ti Yèyé Gbàgede Àṣà TV, ẹ kú dédé àsìkò yìí. Gbogbo àkókò tẹ́ bá wà ni mo fi kí yín. Ẹ káàsán nílùú Ẹ̀gbá Mọ́líṣàbí Agbòǹgbò Àkàlà. Ẹ̀yin tẹ̀gbá ti mọ̀ wípé tá bá ti ń gbọ́ orin yìí a ti mọ̀ pé ètò Gbàgede Àṣà ló ń gorí afẹ́fẹ́ lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín alákìjà náà ṣáfìlà sí ká lè sọ pé òun náà jọmọ Yorùbá àtàtà. Ẹ wò lónìí mi ò ní dènà pẹ́ nítorí pé bàbá mi àgbàlagbà Kábíyèsí Ọba Alayé wọ́n ń bẹ níkàlẹ̀ pẹ̀lú mi níbí. Àmọ́ ó di dandan kí n kí yín gẹ́gẹ́ bí ìṣe wa iṣẹ́ àti mọ̀ pé ìdálù ní ìṣèlú eégún ní gbowó òde Òṣogbo àbí ta ní gba tẹ̀gbá ẹ mọ̀ parako yìí ní gba tẹ̀gbá ó dáa òjò bá ń lọ. Ẹ wò ó Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kó ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ́ rí mi tó rojú máa sì fà ìjẹsẹ̀ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan èrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o. Agbe ló máa ń dájà tiwa. Orí ètò Gbàgede Àṣà náà la wà níbi tí a tún máa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí láì ṣe lé wọ ìwọ bòmíì ni láàrin èmi àti bàbá mi Ọba Alayé Kábíyèsí Ọba Dr. Adéníyì Olúyínká Ẹ̀múlù Olú of Orílẹ̀ Ìjẹ̀sìnland. Bàbá ẹ bá ń kí gbogbo àwọn ará ilé pátápátá. Ẹ kú lé o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ètò wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí onílé, mo kí alálejò, mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ Ẹ̀gbá ní tilé toko, àwọn ọmọ Ẹ̀gbá Mọ́líṣàbí Agbòǹgbò Àkàlà. Mo fi kíkí mi parí sórí bàbá wa Ọba Dr. Adédọ̀tun Àrẹ̀mọ Gbádébọ̀ Aláké àti gbogbo olórí ọba Ẹ̀gbá ògbóǹgbòdì tí Ẹ̀gbá ń sìn. Bàbá kẹ́ pẹ́ láṣẹ, kẹ́ jèrè àṣẹ, kẹ́ fọwọ́ páwú, kẹ́ fèrègì jòbì. Mo dẹ̀ kí gbogbo ládéládé lẹ́gbàá wípé àjọṣe wa yóò dọjọ́ alẹ́ o. Mo kí iléeṣẹ́ rédíò ti ọmọ mi, bàbá mi, ẹni mi, òròkì ọmọ Olúkòjìà, ọmọ Balágọran, ọmọ Àlọ́ Ìṣòpó, ọmọ Ògìrìyàn yìí, ọmọ alákọ̀ọ́ṣù tí ò fi rò àgúnyán. Bàbá mi sẹ́nétọ̀ Ọbádára wípé iléeṣẹ́ yìí yóò máa dàgbàsókè o. Ẹ ṣe ẹ kú àfọmọ ènìyàn ṣe, ẹ kú ìgbé òròkì lárugẹ, òròkì á gbé wa o. Kábíyèsí o. Nígbà tó ń kí oríkì yẹn orí alákìjà òun òtídé fìlàsì. Bàbá ẹ káàbọ̀ sórí ètò Gbàgede Àṣà. Bá a ṣe máa ń ṣe náà la máa ṣe lónìí. Ìtẹ́sí òròkì ṣé ìtẹ́sí ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni àbíbò ni? Ibo la ti wá tá a fi wá tẹ̀dó tá a fi wá jẹ́ ìtẹ́sí Ẹ̀gbá? Ẹ ṣe olóòtú, Awẹ́ la ti wá 1830 la kúrò lọ́hùn. Àwọn ní ìtẹ́sí káàkiri nítorí pé gbogbo ibi tá a tẹ̀dó sí ká tó wá sí Ẹ̀gbá. Ìtẹ́sí òròkì nígbà tó jẹ́ wípé gbogbo wa dìde wá látòrí ìran wa ni. Àwa dìde láti Awẹ́ la fi wá tẹ̀dó síbí ní 1830. Òun la dé sí ìlú Orílẹ̀ Ìtẹ́sí ní Ọ̀dẹ́dá local government. Ọba àkọ́kọ́ tó wá Ṣótólú ló ń jẹ́. Nígbà náà ni àwọn bàbá wa bá jẹ́ olúwo àkọ́kọ́ nílùú Ìtẹ́sí. Nígbà tí Ṣótólú ṣòsùn gẹ́gẹ́ bí ìwé ìtàn tá a bá tó wà ní University of Ibadan. Torí ìgbà tí mo dórí oyè mo ní láti lọ sí Akai láti lọ gba ìwé ìtàn ìlú Ìtẹ́sí. Nígbà tí Ṣótólú ṣòsùn, nígbà yẹn tí ọba bá wàjà wọn á ló ṣòsùn.
bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà Ó fi ilẹ̀ Yorùbá ìfọwọ́sùn nílẹ̀. bẹ́ẹ̀ ni. Bàbá mi ẹ̀múlú àkọ́kọ́ Ìtagbolú òun náà ni kó bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí ọba nígbà yẹn. Àwọn tọ́jọ́ wá ń pọ̀, àwọn náà tẹ̀dó káàkiri bí Amúṣàn, Ṣẹ́gílẹ̀, Tòbà, Arárọ̀, Bántún, Ẹ̀dìlá, Apèènà, Agbúgbúrú, Ńtòjì, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Adẹ́rù, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn abúlé yẹn ni àwọn jagunjagun yẹn lọ tẹ̀dó sí. Wọ́n wá fi ẹ̀múlù ṣe olórí nítorí tí gbogbo wọn bá máa ṣe ìpàdé, torí pé ẹ̀múlù ló wà ní sẹ́ńtà. Òun dẹ̀ ni olórí olóròǹgbà yẹn. Tí ogun bá ti ń bọ̀, tó bá ti gbé kinní ẹ̀, àwọn jagunjagun tó kù wọ́n á tagìrì, wọ́n á ti mọ̀ wípé àwọn ogun ọlọ́yọ̀ ń bọ̀ o. So ibẹ̀ ni gbogbo wọn fi ṣe orí tí wọ́n máa ń ṣèpàdé, tí wọ́n ń dúró sí, tí wọ́n jọ ń ṣàjọṣe. So ẹ̀múlù yẹn ló wá dúró gẹ́gẹ́ bí ọba ìtẹ̀síngbà yẹn. Di ìsinyìí tó bá jẹ oyè ẹ̀múlù Ẹ̀gbá, èyí tó jẹ́ pé ìdílé ẹ̀múlù nìkan ṣo ni wọ́n ti ń jẹ ní Ẹ̀gbá, wọn ò jẹ́ ń bí méjì rí. Bàbá èmi tó wàjà yìí ló jẹ ẹ̀múlù gbẹ̀yìn. Wọ́n máa ní ẹ̀múlù ọba, tí gbogbo wọn bá jókòó sílẹ̀ lẹ́ẹ̀ máa jókòó sórí àpèrè ni. Bàbá ọba yẹn lèmi wá jẹ ní ìsinyìí. Kábíyèsí o. Láti 1830 èmi mo ẹ̀ṣẹ̀ wá jẹ ọba àkọ́kọ́ ní ìsinyìí, pé wọ́n ń jẹ ọba lẹ́gbàá lórílẹ̀ Ìtẹ̀sí. Èmi ni gbogbo ọmọ Ìtẹ̀sí tí ilé tó kó, àti gbogbo ọmọ Ẹ̀gbá, àti bàbá wa Aláké Ẹ̀gbá ni wọ́n ní kí n lọ síbẹ̀ yẹn, kí n lọ jókòó síbẹ̀ láti tún ìlú yẹn ṣe, láti ṣe àmójútó ìlú yẹn. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó jẹ́ pé òun ló ní gbogbo nǹkan, tó lè ṣe nǹkan gbà tẹ́nìkan ò lè ṣe. Gẹ́gẹ́ bí Sólómọ̀ ṣe béèrè ọgbọ́n àti òye, lèmi náà ń béèrè, Olúwa sì fi ń fún mi. Ìlú náà sì ń dàgbàsókè pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ìjọba wa ní ìpínlẹ̀ Ògùn àti Nàìjíríà. Ọlọ́run ṣeun. Kábíyèsí o. Nígbà kan rí, a ti fẹ́ẹ̀ tó bí ọdún bíi 4 sí 7 nísìn, aláǹfààní láti gbọ́ àwọn ìròyìn kan káàkiri ìgboro Abẹ́òkúta pé kí ló dé, gbogbo àwọn ìlú tó kù wọn kì í ní ju ọba ẹyọ kan lọ, Ẹ̀gbá nìkan wọ́n ní ọba tó pọ̀ rẹpẹtẹ. Lóòótọ́ paramount ruler wà tó jẹ́ olórí ọba gbogbo nílẹ̀ Ẹ̀gbá. Ṣùgbọ́n tá bá dé ìletò bí bàbá wa Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, wọ́n ní ká lọ jọba ńbẹ̀. Tá dé tọ̀hún, wọ́n ní ká lọ jọba ńbẹ̀. Àwọn oníròyìn wá ń béèrè lọ́wọ́ bàbá wa Aláké ti ilẹ̀ Ẹ̀gbá lọ́jọ́ náà lọ́hùn pé kí ló dé tí ọba fi gbọ́dọ̀ pọ̀ bẹ́ẹ̀ ní ìlú Abẹ́òkúta. Bàbá ní nítorí ìdàgbàsókè ni. Wọ́n ní kí ìlú lè dàgbàsókè. Àmọ́ tí n bá bojú wo ẹ̀yìn tí mo wò ọ̀tún tí mo wò sí látìgbà náà, ǹjẹ́ gbogbo àwọn ibi tí àjọba sí yìí ni ìdàgbàsókè ń bá bàbá? Kí ni ìdàgbàsókè tó yẹ kí ẹ̀yin ọba ìlú kéékèèké lábẹ́ Ẹ̀gbá Aláké ó mú wọ ìlú yín? Ẹ ṣé olótùú. Ní àkọ́kọ́, máa fi ti Ìjẹ̀bú ṣe àkàwé àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọba tó wà ní Ìjẹ̀bú ó ju tẹ̀gbá lọ. Tẹ́ ẹ bá rìn nílé ètò kan síbì kan, ẹ máa kan ọba, ẹ dẹ̀ máa rí ìdàgbàsókè ńbẹ̀. Orúkọ ọmọ nìjánà ọmọ Adédọ̀tun Àrẹ̀mọ Gbádébọ̀, Ògúngúnǹkù ọba tí Ọlọ́run rán látọ̀run ni. Tá a bá máa sọmọ wa lórúkọ ká máa wò dáadáa o. Àsìkò tí bàbá wa Aláké Ẹ̀gbá dé, ọ̀pọ̀lọpọ̀ tó wà lÉkòó ńbàdàn wọn ò dálé wọn mọ̀ mọ́ o, gẹ́gẹ́ bí ìdàgbàsókè ńlá. Bàbá ti tún ìlú Ẹ̀gbá ṣe, ó ti sọ di ìlú ńlá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan àwòkọ́ṣe ni mo jẹ́ ń bàbá o. Tẹ́ ẹ bá dé orílẹ̀ Ìtẹ̀sí lénìí, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tá a kó wálé láti wá fi oyè dá lọ́lá ni wọ́n ti ṣe ohun ribiribi sí orílẹ̀ Ìtẹ̀sí tí ò ṣe é fẹnu wé àfi tẹ́ ẹ bá débẹ̀. Bíi kíni? Ilé ìwé gíga àkọ́kọ́. Ìyẹn ti secondary school. Bẹ́ẹ̀ ni. Ṣé ìjọba ló ṣe é ní àbáwọn ọmọ yìí? Ìjọba ló ṣe o, ìjọba ló ṣe é pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ wa. Nítorí pé igi kan ò lè dágbó ṣe. Àwọn ọmọ wa dúró tì mí, a sì gbé ẹ̀dùn ọkàn wa lọ bá ìjọba.
ìjọba sì gbé iléèwé náà padà Ọlọ́run nítorí ṣe. 1980 ní bí Ara ìṣèjọba jọ ti fún wa. ìdàgbàsókè tó dáa leléyìí. Ilé ìwòsàn ńláńlá Hospital. ní orílẹ̀ ìtẹ́sílẹ̀ ní a ní general hospital lẹ́sẹ̀kì, a ní another hospital tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ tó ẹ̀pà ìgbóná wọn máa ṣẹ́ ń bẹ̀ ní tòjì. Ọmọ wa ni commissioner fún health ìlera ní ìpínlẹ̀ Ògùn, arábìnrin Tómi Kókà, nígbà tí ó gbé ẹ̀dùn ọkàn wa lọ bá gómìnà wa láti ràn án lọ́wọ́, ìjọba tẹ́wọ́ gbà á, wọ́n dẹ̀ kọ́ ilé ìwòsàn náà síbẹ̀, èyí tó jẹ́ wípé àwọn Ara ìgbóná máa ṣe ìdàgbàsókè tó bẹ́ẹ̀. dáa ni. A ní ilé ìwòsàn alábọ́dé táwọn aláboyún wa tí à ń pè ní health center tí wọ́n ń bímọ sí. A ní primary school mọ́kànlá lórílẹ̀ ìtẹ́sí, secondary school kan. A ní ọjà nígbà tí mo ti di ọba yìí ọdún karùn-ún rèé ní gbogbo ẹ ti dé, kí n tó dé kò sí. Primary school nìkan ló wà àti health center yẹn. Àmọ́ nígbà tí mo dé, Ọlọ́run gbé iṣẹ́ ẹ̀ dìde pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Lákè Ẹ̀gbá, torí tí n bá ti lọ tí n bá ti bọ̀ bàbá ibi tó kù sí rèé o, ẹ dìde o, ẹ má wò mí báyìí mi ò lè dá ṣe o. Àti ìrànlọ́wọ́ wa bàbá wa Ọbásanjọ́, àti ìrànlọ́wọ́ wa fún gómìnà wa ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, àti bàbá wa Ìbíkúnlé Amósùn. Àwọn náà ṣe iléèwé fún wa kí wọ́n tó lọ, wọ́n dẹ̀ ṣe ohun ribiribi fún wa nígbà tá ò dúró. Èmi ń sáré káàkiri gẹ́gẹ́ bí ìdàgbàsókè ṣe máa wà ń lù. Bákan náà gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè pé ẹ ò ní dàgbàsókè bóyá ẹ ò lọ sí ìletò olúkálùkù ọba, torí ọ̀pọ̀lọpọ̀ ọba ló ń gbìyànjú kí ìlú ẹ̀ dára, nítorí nǹkan tí bàbá wa Lákè fi wá síbẹ̀ fún àtijọba ni wípé ká lọ jẹ́ kí ìlú dàgbàsókè, èyí tẹ́lẹ̀ ìbò ń pè ní development. Ká lọ sapá wa, gbogbo connections tá a bá ní ká lọ síbẹ̀, ká lọ sọ ìlú yẹn di ńlá. Tẹ́ ẹ bá dé Jẹ̀bú lénìí, gbogbo kò sí abúlé mọ́, kéréje gbogbo ẹ̀ ti dàgbàsókè. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ràn wá lọ́wọ́ nílùú Ẹ̀gbá láti ṣe, Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. So nǹkan tí àwa ọba tí wọ́n yàn sí ìletò, nǹkan tó jẹ wá lógún ni ìdàgbàsókè ìlú wa. Wọ́n ti ẹ̀ ní pé bọ́ọ̀hù kan tún wọ orílẹ̀ ìtẹ́sí. Báwo ni yóò ṣe jẹ́? Ṣé kábíyèsí ló ẹ ṣe olóòtú sálárì yìí lẹ fi ṣe o? Ara o, Bóò ni bọ́ọ̀hù? mo dúpẹ́ lọ́wọ́ Ẹ̀gbá Heritage Canada, gbogbo àwọn ọmọ Ẹ̀gbá pátá àtọmọ ìlú ìtẹ́sí, Bọ́ba Wọ̀gà, Ọláwálé, Ọlálẹ́yẹ, àti gbogbo àwọn olóyè pátá, àti bàbá wa bàbá ọba Àjàlá Marikas, àti ọmọ bàbá wa èyí tí ó jẹ oyè ìdẹ́nudọ́ mẹ́ta yìí, àtàwọn tó ti jẹ àti ìsọ̀ǹgbé gbogbo Ẹ̀gbá Heritage ní Canada ni wọ́n wò ní Canada wípé àwọn ọmọ Ẹ̀gbá ni wá, kí ni nǹkan tá a lè máa ṣe láti ran Ẹ̀gbá lọ́wọ́ ní ìletò kan sí ibì kan. Náà wá ní ó dáa o, ẹ jẹ́ ká lọ sórílẹ̀ ìtẹ́sí. Náà wá gbé solar system bọ́ọ̀ wá, èyí tí gbogbo ìlú ìtẹ́sí tí wọ́n ń jọlá ẹ̀, àwòrán epo àwòrán dísù. Bẹ́ẹ̀ ni solar mẹ́wàá ló ń pa wa ẹ̀. Kọ́lọ́mbà gbogbo ibi tó wọ̀ yẹn ti wá àti ibi tí mọ̀ yẹn ti wá, kọ́lọ́mbà mi ṣàlékún rẹ̀ fún wọn. Ohun ribiribi bẹ́ẹ̀ ni wọ́n sanwó wáyẹ̀kì ọmọ tó ṣe ẹ̀sáàmù lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe àga fún principal. Bẹ́ẹ̀ ni wọ́n ra generator àbí bẹ́ẹ̀ ni fún ọmọ school. Bẹ́ẹ̀ ni wọ́n ń kó kọ̀ǹpútà bọ̀ wá fún wọn lórílẹ̀ ìtẹ́sí. Èyí lèmi ń ṣe láti jẹ́ kí ìlú dàgbàsókè. Nǹkan táwọn olóyè ṣe lọ́tún lósì, òun ni mò ń sọ fún yín. Apágun Pọ̀tẹ̀, Tọ́pẹ́ Àtẹrẹlú, wọ́n gbìyànjú, wọ́n sanwó wáyẹ̀kì ọmọ tó ṣe wáyẹ̀kì lọ́dún yìí. Ẹ bèèrè lọ́wọ́ principal ilé ìwé wa, á ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ọmọ wa Habib tó jẹ́ oyè Ọ̀tún Akéwèjẹ, àwọn náà gbìyànjú, wọ́n ra generator ńlá fún iléèwé láti máa power kọ̀ǹpútà àti gbogbo system. Bẹ́ẹ̀ ni gbogbo system tí wọ́n ń lò ní school, bàbá wa Bọ́ba Wọ̀gà, Ọláwálé, Ọlálẹ́yẹ, àwọn ni wọ́n ṣètò ẹ̀ àti jókòó. Wọn ò dẹ̀ tí ń dúró. A dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti fún wa ní secondary school tó ti jáde nínú paper Tribune àti Punch wípé kọ́ wa kọ́ fún wa sí classroom. Wọ́n fún wa ní chairs and tables sí. Wọ́n fún wa ní kọ̀ǹpútà. Wọ́n dẹ̀ fún wa ní bọ́ọ̀lù àti toilet secondary school. Nítorí pé a ní ìdìrànlọ́wọ́ yìí, mo dẹ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa àti bàbá wa Bádà Ẹ̀gbá, bàbá wa Fẹ́mi Májẹ̀kódùnmí, chairman superb. Àwọn náà wọ́n gbìyànjú fún wa. Kọ́lọ́n bá wa ràn wọ́n lọ́wọ́, kọ́lọ́n dẹ̀ ràn ìjọba yìí náà lọ́wọ́.
ìdàgbàsókè ti pọ̀ gan ní orílẹ̀ ìtẹ̀sí, inú mi sì wá ń dùn. Bẹ́ẹ̀ ni olóòtú. Bóyá kí n kúkú máa kó lọ sórílẹ̀ ìtẹ̀sí. Ayé wa wẹ máa bọ̀ o. Àbí bò ni. Bàbá wa kí lẹ ní sọ? Torí pé ilé ìtẹ̀ sọ yóò dùn mọ́ránmọ́rán. Ṣùgbọ́n bá a bá máa gbọ́ níbòmí ìròyìn tó bani lọ́kàn jẹ́ ni. Mo sọ fún yín pé bí ọdún tó pọ̀ sẹ́yìn ni bàbá wa Aláké sọ pé fún ìdàgbàsókè ni o la fi ní kóníkálukú máa lọ jọba níletò ẹ̀ kò sí baálẹ̀ mọ́. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ níbòmí. Ẹ rí pé àwọn ọba kan máa kó ajagunbalẹ̀ wọlé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ta ilẹ̀. Ṣọ́ba ló nílẹ̀ lóòótọ́ ni nílẹ̀ Yorùbá ọba ba lórí ohun gbogbo ni. Ṣùgbọ́n ṣé mọ̀lẹ́bí ò nílẹ̀ mọ́? Ṣé gbogbo ilẹ̀ ní tọ́ba? Olóòtú ẹ ṣe rí ẹnikẹ́ni tó bá máa dépò ọba kó níṣẹ́ lọ́wọ́. Gbogbo ọba tẹ́ ẹ bá rí tó bá ń lọ talẹ̀ tó ń lọ jagun gbalẹ̀ kò sọba nú ẹ̀. Ẹni tó bá sọ wípé ọba ló nílẹ̀ ó ń tọrọ ẹ̀ jẹ ni o. Oríkì kan wà ní oríkì mi, wọ́n á ní òròkì ọmọ olúkòjìyà, èmi máa ń sọ fún wọn pé kò kọjá àyè ẹ̀ ni o. Tólú bá kọjá àyè ẹ̀ á jìyà o. Ọba tí ò bá ti níṣẹ́ lẹ máa bá ń bí tó ti ń talẹ̀ tó ń jagun gbalẹ̀ kiri. Ẹbí oníkálùkù ló nílẹ̀ tiẹ̀, bàbá oníkálùkù ló nílẹ̀ tiẹ̀. Èmi máa ń sọ káàkiri ni kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ pé mo bá òun talẹ̀ bàbá òun tàbí mo gba 10% lọ́wọ́ òun. Èmi ò kì í ṣe iṣẹ́ tí mo mọ̀ ni mo gbájúmọ́. Olúkálùkù lọ díṣẹ́ ẹ̀ mú, òótọ́ lẹ sọ olóòtú ó ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan bẹ́ẹ̀. A ti rí ọba tó jẹ́ pé nítorí ilẹ̀ náà ṣe pa síbẹ̀. Nítorí wípé Ọlọ́run fúnra rẹ̀ ló ń darí ẹ̀dá. Ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi, ìbéèrè tó dára ni. Èmi máa fàsìkò yìí rọ gbogbo àwa lọ́balọ́ba ládéládé. Ká rántí wípé ìtàn máa sọ nípa wa. Gbogbo nǹkan tá a kó dání yẹn ó máa tán jọ́ kan. Èmi máa ń sọ fáwọn èèyàn tó máa ń ṣe kábíyèsí fún mi, màá lọ́lọ́run ló jẹ́ kábíyèsí, káfíyèsí lèmi ń jẹ́. Ọlọ́run nìkan ṣo lọ́ba. Nítorí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní kẹ́nikẹ́ni má ṣe dá wa ní ẹjọ́ pé ẹ̀mí àwọn ọba ń bẹ lọ́wọ́ òun. Gbólóhùn yìí ti tó kí gbogbo ọba máa bẹ̀rù. Ká dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló ń jẹ́ ọba. Mẹ́sẹ́ńjà ni wá. Gbogbo kíní yìí máa tán jọ́ kan, Ọlọ́run nìkan ló máa kù. Bàbá wa Aláké dẹ̀ ń bá wa sọ̀rọ̀ nígbà gbogbo wípé ká máa rántí ọmọ ẹni tá à ń ṣe, ẹni tó bá gbọ́ ó kù sí ọ̀dọ̀ ẹ̀. Ṣùgbọ́n èmi fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba tó bá jẹ́ pé lóòótọ́ àtòdodo lẹ̀ ń jagun gbalẹ̀, ẹ lọ jáwọ́ nú ẹ o. Ìjọba lòun ò fẹ́ ajagun gbalẹ̀ mọ́. Ìjọba lòun ò fẹ́ nǹkan kan mú karòyìn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n sọ baálẹ̀ kan sí sẹ́ẹ̀lì nítorí ilẹ̀. Àìmọye lóríṣiríṣi bẹ́ẹ̀. Nígbà tí wọn bá ti níṣẹ́, gbogbo ẹni tí ò bá ti níṣẹ́ tí ò ní tẹ́lọ́rùn kò tọ́ sípò. Màá dẹ̀ fẹ́ kí ìjọba náà máa yẹ àwọn èèyàn tó máa fi sípò wò dáadáa. Mo tún fi àsìkò yìí rọ gbogbo àwọn bàbá wa náà kó máa wo àwọn tó máa fi sípò dáadáa. Ká tó fìyàn sípò kì í ṣe lórí ọba nìkan, pàápàá lórí ipò òṣèlú lórí gbogbo ẹ̀. Ká wo background ẹni yẹn, ká wo ìgbà wo ló ti bẹ̀rẹ̀, kí ni àwọn nǹkan tó ní lọ́wọ́, kí ló ti gbé ṣe, kí ni ipò ẹ̀ láwùjọ, kí ni ìṣesí ẹ̀ láwùjọ. Yẹn ló máa jẹ́ káwùjọ tòrò. Akọ̀ròyìn lè yóò gbówó dé láti lo ìbò, àrélé yóò gbówó dé láti Amẹ́ríkà, à ń lọ fi sípò. Ó léwu o. Kábíyèsí wọ́n ní ifá tó bá fi tálákà jọba ẹnu fá máa gbẹ. Òun ló fi di pé bóyá owó ni wọ́n. Àṣìpa òwe ni o. Àṣìpa ọ̀pọ̀lọpọ̀ ibikíbi ló yẹ ká máa lo àṣà àti ṣe wa, tó yẹ pé àṣà àti ṣe wa la fi ń ṣe gbogbo nǹkan ni. Ọ̀rọ̀ wa ò ní rí báyìí. A ò gbọ́dọ̀ dá àṣà àti ṣe nù nítorí pé nǹkan tá a dé bá nìyẹn. Ẹ ṣeun kábíyèsí o, ṣé ń dè ẹ̀yin aráalé. Mo sọ wípé màá túṣu désàlẹ̀ kòkò lórí ètò lónìí torí pé ìdálò ní ìṣèlú. Báyìí là ń ṣe lẹ̀ wá, èèwọ̀ bòmíì ni bí wọ́n ṣe ń ṣe ní ìtẹ̀sílẹ̀ ń gbọ́ yẹn. Ẹ rí i pé àlàáfíà jọba níbẹ̀, ìtẹ̀síwájú ti ń jọba ń bẹ̀, ìtẹ̀síwájú ní development ó ti ń jọba ń bẹ̀, ìlú náà ń dùn, ó ń rojú ráyè. Ẹ̀yin tí tọ̀dọ̀ yín ò rí bẹ́ẹ̀, bó o lẹ ṣe ṣe ló yẹ ká bi yín. Bàbá wa, bàbá Aláké ló fi kálukú sí kéréje ibi tí wọ́n wà. Kí ni àjọṣepọ̀ ẹ̀yin ọba ìlú kéréje yẹn àti bàbá wa Aláké fún ìdàgbàsókè ìlú Ẹ̀gbá? Ẹ̀gbá àké ibẹ̀ ni ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ẹ̀gbá àké ibẹ̀ ni ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀.
ọmọ Ẹ̀gbá lónìí Jésù o, Ẹ̀gbá àké. Ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ṣé rí Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Òkúkẹ́nù kẹrin Aláké gbogbo tilẹ̀ Ẹ̀gbá, ọmọ Láàrún ọmọ Òkúkẹ́nù, Àgbàjàdíbùjú ọmọ Òkúkẹ́nù. Àjọṣe àwa àti bàbá Aláké l'Ẹ̀gbá ní Nàìjíríà, èmi ò tí ì rí ọba rú ẹ o. Kò sí ìgbà tá a dọ́dọ̀ bàbá tí bàbá ò dìde fún ìrànlọ́wọ́ wa. Kò sí nǹkan tá a bá déwájú bàbá tí bàbá ò ṣe bó ṣe jẹ́ kó ṣe ṣe. Mo tún fẹ́ fi àsìkò yìí dá yín lójú o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ń bá dọ́dọ̀ bàbá lónìí pé bàbá mo ń lọ bí kan owó pọ̀ lọ́wọ́ mi o. Bàbá ní kàn lọ gbé briefcase wá. Ó máa ó jẹ́ gbà ọmọ mi ó yá 100,000 rí. Máa lọ bí tó ń lọ. Nígbà gbogbo tí gbogbo àwọn ọba pátá bá déwájú Aláké Ẹ̀gbá, gbogbo ìgbà ni kò ń rẹ bàbá. Kò sí nǹkan tá a torí ẹ̀ wá bá bàbá tí bàbá ò ṣe fún wa. Mo fẹ́ fi àsìkò yìí sọ pé a ti ń jọba l'Ẹ̀gbá tí Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ó jẹ́ àkọ́kọ́. Kábíyèsí o, ẹ bá mi ṣe kábíyèsí o, kábíyèsí o. Ó dáa kán máa ròyìn èèyàn tó ká bá a bẹ́ẹ̀ o. Àwọn èèyàn ti ń sọ ọ pé bàbá wa Aláké wọn ò jẹ́ bẹ́ẹ̀. Ẹ wò ó, kábíyèsí ọba Aláké náà tún sọ yìí, ọba Aládé Aláyélúwà náà tún sọ yìí pé kábíyèsí ọba Aláké ò jẹ́ bẹ́ẹ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè a máa rí bàbá pẹ́ lágbára Ọlọ́run. Gbàgede àṣà lètò. Abala yìí ti wà tipẹ́tipẹ́ lórí ètò gbàgede àṣà. Ìdálù ní ìṣèlú la pè é. Báyìí là ń ṣe ńlẹ̀ wa ìwọ bùnmí ni. Abala yìí la fi ń gbé àwọn ọba aláyé wa, la fi ń gbé baálẹ̀ wa, la fi ń gbé oríṣiríṣi àwọn olóyè báwo ló ṣe ń lọ ní ìlú wọn, ní ìletò wọn tàbí láwọn abúlé wọn, láwọn agbègbè wọn. A dẹ̀ ti ń gbọ́ ọ̀rọ̀ láti ẹnu kábíyèsí ọba aláyé, olú ti orílẹ̀ Ìtẹ̀sí, kábíyèsí ọba Dr. Adéníyì Olúyinká Ẹ̀múlùú. Kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o, kẹsàn ọba ó jẹ púpẹ́, káwọn olórí ó máa pọ̀ sí láàfin. Àṣẹ. Mi ò tún fẹ́ tún ìbéèrè yìí béèrè mọ́ pé iṣẹ́ wo ni kábíyèsí orílẹ̀ Ìtẹ̀sí ń ṣe, torí mo mọ̀ pé àgbẹ̀ ọ̀rán ni bàbá. Gbogbo ayé ló mọ̀ pé àgbẹ̀ ni mí. Mo ní iléeṣẹ́ gàrí, mo ń sin ẹran, mo ń sin ẹdìyẹ, mo dẹ̀ ń gbin ohun ọ̀gbìn. Ọdọọdún ni mo ń tẹran. Mi ò polówó ń bí o, ṣùgbọ́n ọdọọdún ni mo ń tẹran léyà New Year àti Kérésì. Mo ṣá mọ̀ pé àgbẹ̀ ni. Àmọ́ ibi tí mò ń bá ìbéèrè yẹn lọ gangan lélẹ́yìí, òun ni mo sọ pé mi ò fẹ́ tún béèrè yẹn béèrè mọ́. Gbogbo èèyàn tó bá mọ Ẹ̀múlùú tí wọ́n mọ kábíyèsí orílẹ̀ Ìtẹ̀sí, wọ́n mọ̀ pé àgbẹ̀ ọ̀rán ni wọ́n. Tá a bá ń sọ nípa nǹkan ọ̀sìn, kì í ṣèpolówó. Ṣùgbọ́n níbi tí mò ń bọ̀rọ̀ mi lọ, tá a bá ń sọ nípa ọ̀gbìn, nípa kí oúnjẹ ó pọ̀, ọ̀gá ni kábíyèsí nínú àwọn àgbẹ̀ tó wà nílùú Abẹ́òkúta yìí. Wọ́n ní orí adé kan ṣósùn láìpẹ́ yìí. Ọba wàjà. Kí ló dé? Láì ṣe pé bóyá wọ́n sì kí wọ́n ní rárá o, wọ́n ní ìrònú ni. Wọ́n nítorí pé wọn ò rówó oṣù wọn gbà. Nígbà tí wọ́n ò gbà, ṣé owó oṣù ni wọ́n ní? Kì í ṣe owó oṣù nìkan, pé àwọn ẹ̀tọ́ kan wà tó yẹ kán gbà, wọn ò rí gbà. Ẹ̀dẹ̀ wàá ròyìn bàbá wa Aláké tó bẹ́ẹ̀. Ẹ ṣé olóòtú. Kọ́lọ́run bá mi dẹlẹ̀ fún Ògúnmákin. Olú ti Ògúnmákin lẹ́ ń sọ torí ọba tó wàjà. Èmi ò fẹ́ dárúkọ ni. Olú ti Ògúnmákin, Àgbámáyà àti ọba wa kan wọ́n wàjà, wọ́n lọ síbi tí àgbà ń rè. Tẹ̀léra wọn. Ṣé rí tí ikú bá pààyàn oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ. Èmi ò rò pé torí pé èèyàn kan ò rẹ́tọ̀ọ́ ẹ̀gbà ó lè kú o. Wọ́n ní torí ẹ má bínú o kábíyèsí, wọ́n ní ní hospital, wọ́n ní ṣe ni kábíyèsí yẹn ń pariwo pé ẹ̀tọ́ mi dà, owó mi dà, promotion mi dà. Ẹ ní sùúrù olóòtú. Wọ́n ní mi ò ṣe mọ̀ báwa ò dé bẹ́ẹ̀. Ẹ máa gbọ́, ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí gbogbo nǹkan ló ní àsìkò. Ṣé rí ẹni tó ṣòsùn yìí, bàbá wa Aláké ti ṣe promotion ẹ̀. Ó wà nínú àwọn tí bàbá ṣe promotion ẹ̀ recently.
so kò lè wá bọ́ síta kó máa ní ẹ̀tọ́ òun dà tó rọ́mọ̀ yìí pé bàbá ti ṣe. kò bọ́ síta lórí àárẹ̀. Kò lè máa pariwo bẹ́ẹ̀ lórí àárẹ̀ ọlọ́jọ́ ló dé lọ́dọ̀ tèmi èmi ò nígbàgbọ́ wípé ikú tó pa nìyẹn nítorí gbogbo nǹkan tó tẹ̀ ń sọ yìí gbogbo ẹ̀ ni bàbá ti ṣe pátápátá. Tẹ́ bá dé mínísítírì lẹ́nìí ẹ̀ bá ń bẹ̀ kí gómìnà wa dẹ̀ bu ọwọ́ lù lókù. Èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí wọ́n ti ṣe promotion wa kí bàbá dé kán fún wa lẹ́tà lókù. Ẹ̀gbọ́n Yorùbá so olúkálùkù máa dúró ó máa ṣe sùúrù. Nǹkan tó wà wájú bàbá Aláké pọ̀ gan, iṣẹ́ pọ̀ gan fún bàbá wa. Àfikà náà máa fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́mbà wa dẹ́mi bàbá yẹn sí. àṣẹ ò bóyá kì í ṣe bàbá. Kò sí lọ́wọ́ bàbá Aláké gbogbo nǹkan tó yẹ kí bàbá Aláké ṣe òun ni bàbá gómìnà ló kù kó bá wa sọ kíní yẹn di òfin. Bàbá ti gbé lọ síbẹ̀ gómìnà dẹ̀ ti gbà láti ṣe níwọ̀n ìgbà tí gómìnà ti ní kí bàbá mú wá gómìnà náà wọn ò dúró gba gbígbọ̀ wọn ò jẹ́ kí wọ́n ráyè. Bóyá ló ń lo ọjọ́ méjì mẹ́ta lọ́fíìsì nítorí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ògùn nítorí bílù ìṣerí. So èmi ò gbà wípé ọ̀rọ̀ promotion ló pa o ọlọ́jọ́ ló dé torí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí pátápátá gbogbo ẹ̀ ni ó ti di ṣíṣe. Kábíyèsí o. Ẹ mọ̀ pé àwa oníròyìn etí wa máa ń kún nígboro àti ká má fi tí kó pàdé. Bẹ́ẹ̀ ni ìròyìn ìdọ̀tí pọ̀ níta bí ìròyìn ìdọ̀tí ṣe rí nìyẹn àwa tá a wà ń bẹ̀ gangan la lè sọ òtítọ́ fún yín. Ìpè kábíyèsí Ògùn máa kí bá mi sọ nǹkan kan tó tó ṣoṣù. Bẹ́ẹ̀ni. Ẹ má ṣì mí gbọ́ ogun. Ara nǹkan tẹ́ ẹ gbọ́ lẹ sọ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kọ́ ló ń bá wa dẹlẹ̀ fẹ́ ni rí àsìkò ló tó. Ó dáa Ọlọ́run adẹlẹ̀ fẹ́ ni rí lágbára lọ́wọ́ Elédùmarè àwòrán á máa jẹ nímọ̀rẹ̀rẹ̀ á sì jẹ létí ọ̀pọ̀. Bàbá ipa ọ̀dọ́ ṣe pàtàkì torí pé àwa ọ̀dọ́ yìí ni aṣíwájú ọ̀la. Kí ni ipa ọ̀dọ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè? Ipa wo làwọn ọ̀dọ́ ń kó fún ìdàgbàsókè orílẹ̀-èdè? Olótù lè fi orílẹ̀-èdè sí wí agbègbè mi o nípa tàwọn ọ̀dọ́ o. Àwọn ọ̀dọ́ ń gbìyànjú gan-an wọ́n dẹ̀ dúró fún ìdàgbàsókè ìlú wa o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè sí kò sígbà tí mo pe olórí ọ̀dọ́ Jẹ́wó àti igbákejì ẹ̀ Ọláòṣèbí kan tí wọn ò dá mi lóhùn. Ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè sí kò ní àfiwé. Ní ìsinyìí àwọn so saved wọ́n fẹ́ dá mi ní ọlá gẹ́gẹ́ bí grand patron. Mo wá ṣàlàyé fún wọn pé ilé kan wà tá a máa fún yín tẹ́ gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí security o. A dúró gẹ́gẹ́ bí police post. Mo ní tẹ́ ẹ bá ti lè ṣe yẹn máa gba patron tẹ́fẹ́ fún mi. Ojú ẹsẹ̀ ni mo jẹ́ pé àwọn ọ̀dọ́ bá ṣe máa túbẹ̀ ṣe ọwọ́ kan náà tẹ́wọ́ gbà á. Kábíyèsí o. Bó ṣe jẹ́ nìyẹn sá. Fún ètò ààbò tún nìyẹn. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló wà lórí ìtẹ̀sí. Àwọn ọ̀dọ́ tún tẹ́wọ́ gbà á. Bẹ́ẹ̀ ni. Wọ́n dẹ̀ fi dá mi lójú pé ọ̀dọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ yẹn àwọn rẹ́dì láti gbà láti abẹ́ bàbá wa Gàsálò ní ìpínlẹ̀ Ògùn. Àkókò ti lọ a sì máa gba ìpè toró ṣeé ṣe káwọn ọmọ orílẹ̀-èdè sí náà máa gbọ́ wa. Wọ́n sì ní ìbéèrè kan sí méjì tí wọ́n béèrè lọ́wọ́ bàbá wa kábíyèsí kí wọ́n tó kúrò lórí ètò. Ẹ̀ló ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí o. Mo kí kábíyèsí wípé wọ́n kú àtàrọ̀. Kábíyèsí ọmọ mi dáadáa àgbọ̀mọ̀ dáadáa. Ìbéèrè wo lẹ fẹ́ béèrè? Àṣẹ. Àṣẹ bàbá. Ìyẹn lágbára o, a lè ju tẹlifóònù náà bóyá kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò a lè ju tẹlifóònù nọ́mbà Ọba Alayé sórí afẹ́fẹ́ o. Ẹ fẹ́ kó sùn lálẹ́ yìí ni. Ẹ pè mí lẹ́yìn ètò èmi á fi nọ́mbà tèmi lẹ̀. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ sí ìdòwà. Hello. Ẹ káàsán. Ọba ń kí ọ. Ọba ń kí ọ. Ọba ń kí ọ. Kábíyèsí bàbá wa, mo fẹ́ bí léèrè kan ní ẹjọ́ ìṣàánú wa lórí rògbòdìyàn tó tẹ̀ ṣẹlẹ̀ nínú ìlú wa ní Nàìjíríà. Kí ni ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa kílẹ̀ bá wa ṣe sí látòrí bàbá wa lápèsè rẹ̀ gbà lórí ìdòdó ti yín hàn ẹjọ́ tó tó rẹ̀ bá wa yọ̀ náà lápò Ọlọ́wọ́n bá ilẹ̀ tẹ̀ á pẹ̀lú ìpẹ́. Àṣẹ. Ẹ ṣe iṣẹ́ àwa ọba
fún àgbègbè wa. Àkọ́kọ́ ni ààbò lórí àgbègbè wa, èyí tí mo fi ń dá yín lójú wípé àjọṣe àwa àti àwọn ọlọ́pàá, àwọn àmọ̀tẹ́kùn àti so-safe ní àgbègbè wa káàkiri ó dúró, torí bàbá wa láké pè wá wípé ká lọ mójútó àgbègbè wa. Tẹ́ ẹ bá dẹ̀ ka news lénìí, ẹ rí i pé àwọn ọba ti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà láti lọ bá wọn pé àwa ọba ti ṣetán láti ṣe àmójútó ìlú pẹ̀lú ìjọba, èyí tíjọba dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ wípé àwọn á gbéṣẹ́ náà lé wa lọ́wọ́, àwọn á dúró tì wá. So mo fi àsìkò yìí sọ fún yín wípé iṣẹ́ takuntakun là ń ṣe lágbègbè wa o, ṣùgbọ́n ẹ máa tó rí, ó máa tó jáde. Bàbá wa láké ti sọ fún wa pé ká lọ di àgbègbè wa mú. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àjọṣe àwa àti àwọn ọlọ́pàá, àwọn so-safe, àwọn àmọ̀tẹ́kùn ó dánmọ́rán. Tá bá ti rí nǹkan báyìí, ojú ẹsẹ̀ láti máa ń pè wọ́n. Wọ́n dẹ̀ sọ fún wa pé ká má gba àjèjì láyè, ẹni tá ò mọ̀ rí ká má gbà sí àdúgbò. Tá bá ti rí àjèjì kan, ká tètè ta wọn lólobó. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí òun là ń ṣe. If you see something, say something ni o, torí pé ọ̀rọ̀ àbòlú ojúṣe gbogbo wa ni. Mo jẹ́ àtàárọ̀ ni o. Bàbá George ẹ káàsán o. Mo kí bàbá wa ní ọ̀dà bàbá wọn lórí iṣẹ́ wà bẹ́ẹ̀ o. Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lẹ̀. Wọ́n ti gbọ́ pẹ̀lú rẹ̀ lẹ̀. Ó sì ní wọ́n ló ti lọ délé pẹ̀lú rẹ̀ lẹ̀. Ẹ ṣé. Àṣẹ. Àmín. Àmín bàbá, ẹ ṣé. Ọjọ́ yẹn á dalẹ́ sà, ẹ ṣé mo dúpẹ́. Bàbá George ẹ níbèrè. Bàbá George ti lọ. Ẹ ṣeun. Ojú òpó yìí. Àrò olóyè o. Bọ́ba wọ̀gà. Ẹ ṣé bọ́ba wọ̀gà. Ìyá wa náà máa wá ńgbà tí Ọlọ́run bá parí gbogbo iṣẹ́, nítorí bọ́ba wọ̀gà tó ti ọmọ Ọ̀tẹ́sí tó ti gbé tuntun wọ̀lú Ẹ̀gbá. Èyí tí bàbá wa Ọbásanjọ́ Aláké gómìnà máa ṣí aṣọ lójú ẹ̀ nínú oṣù kẹwàá lágbára Ọlọ́run, fún ìrànlọ́wọ́ gbogbo ọmọ tó bá fẹ́ lọ sí Canada lọ kàwé, fún gbogbo ẹni tó bá fẹ́ gbẹ́rù lọ òkè òkun. Bọ́ba wọ̀gà wà ńbẹ̀. Mi ò polówó ọjà o, mò ń polówó ọmọ Ọ̀tẹ́sí ni o. Bọ́ba wọ̀gà. Fún ohun ribiribi tó ṣe o. Ìbéèrè wo lẹ fẹ́ béèrè lọ́wọ́ kábíyèsí? Kábíyèsí ti sọ ètò yìí dìpolówó, kẹ́ ẹ wá sanwó ẹ o. Òròkì náà ló ní iléeṣẹ́ o, iléeṣẹ́ Ọbadára la wà o. Bàbá mo ń jẹ́ ó jáde bàbá. Àmín ẹ ṣé bọ́ba wọ̀gà, ẹ ṣé gan ni. Àṣẹ bàbá. Bọ́ba wọ̀gà, bó o ní ti gbàgede àṣàdé yìí o. Ó dà, àwa náà ń bọ̀. Ẹ ṣeun. Kábíyèsí wọ́n ṣàfẹ́ di pìrìsẹ́ńtà lénìí yìí. Kí ló dé? Irọ́ òkè ọmọ Olúkòjìyà ni. Ó dà, Olúkòjìyà. Ló ta ló wà ń bẹ̀? Gbàgede àṣà lètò. Ẹ̀yin tèmi Òròkì, abúlé Àrò, ìlú Ìtẹ̀sí nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Àwa nìyẹn, Ọlọ́run á dá àwọn yín sí. Ẹ̀yin tí orílẹ̀ Ìtẹ̀sí ṣe ní béèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ kábíyèsí. Àṣẹ bàbá mi, ẹ ṣé. A máa sọ lórí ètò, a máa sọ ibi tó kù sí náà nìyẹn nílùú Ìtẹ̀sí. Ìyá wa sì máa béèrè nǹkan tá a nídìí lọ́wọ́ ìjọba, a dẹ̀ máa sọ. Ó pẹ̀lú nǹkan tá a torí ẹ̀ wá. Oliver Twist nìyí ni. Ládùúgbò ohun tó ti ṣe. Àwọn tí wọ́n ti wá ṣe. Nǹkan tí wọ́n ṣe tí ò bá sọ́nà kan fẹ́ débẹ̀ ńkọ́. Àti kán bá wa ṣọ̀nà wà. Ó dáa. Ìjọba náà ti ń gbọ́ báyìí. Wọ́n ló kù ọ̀nà ní orílẹ̀ Ìtẹ̀sí. Ṣé ọ̀nà the main road tó wọ ìlú ni àbí? Bẹ́ẹ̀ ni ó lọ jáde sí Ajébọ̀ Ìbàdàn expressway láti Òṣìẹ̀lẹ̀ níbí báyìí.
tẹ́ bá ti wọlé Ìbàdàn straight ní express ló lọ jáde sí. Adẹ̀bẹ̀ ìjọba kan jọ kan ṣíjú àánú wò wá látòkè kan tẹ̀ bá wá fi sínú rural development program tí wọ́n ń ṣe kí wọ́n jọ kan ṣàánú wa. Ibi tó kù sí nìyẹn. Èmi náà ò dé dúró mò ń sáré lórí ẹ̀ lọ́tùn lósì kọ́ ló ń gbà fún wa. Lágbára Ọlọ́run ó máa rí bá a ṣe ń fẹ́. Ìdàgbàsókè tí ẹ ti wọ̀ lórí orílẹ̀-èdè sí gan kò sì ní dúró síbẹ̀. Ló ta ló wà lójú òpó èèyàn ti wà bẹ̀. Hello. Ẹ káàsán o. Ẹ káàsán o Gbógbóyè. Bàbá Gbógun níyì. Ọjọ́ yín á dalẹ́ o. Gbógun níyì ẹ ṣé ọjọ́ yín á dalẹ́ àròyìn ààrẹ rúpẹ́ o. Àṣẹ bàbá. Àṣẹ. Àṣẹ 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 àṣẹ. Mo rò pé kábíyèsí ti dágbére fáwọn olóyè kékeré tó kù. Àṣẹ bàbá àṣẹ bàbá àṣẹ. Ọlọ́run ní ká kí Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. All right sir, bá mi kílé, thank you very much. Kábíyèsí ti dágbére fún gbogbo àwọn olóyè pé ẹ gbọ́ wíwí lẹ́yìn mo ń lọ orí program àbí gbogbo àwọn olóyè yín wá ń pè. Ẹ̀yin náà mọ̀ pé ìnìyẹn tó pè mí mi ìmọ̀ pa máa ṣe program yìí tẹ́lẹ̀ sí omi ìsọfẹ́ nìkan kan. Ọ̀sán yìí tí mo pè yín náà pé kábíyèsí bò ẹ ló ẹ káàsán kí lorúkọ yín bó lẹ ti ń pè wá. Ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí Alákìjà bò ni. Hello. Láti Òkè Arẹ́gbà kábíyèsí orílẹ̀-èdè sí wà bí kí lẹ fẹ́ bí wọ́n. Èyí tẹ̀sẹ̀ ń gbókè. Ẹ máa ṣe gan ìyá mi. Ẹ ṣe gan. Láti Òkè Arẹ́gbà náà lẹ ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ yẹn tán. Bẹ́ẹ̀ni, wọn kì í yànyàn jẹ. Wọn dẹ̀ kí mú nǹkan tí kò ṣe tiwọn mọ́ tiwọn. Ẹ ṣe ìyá mi. Kábíyèsí o, ọba lè gbẹ́sẹ̀ lẹ́ni mọ́jú. Ayírọ́ o, kì í ṣe bí ọ̀rọ̀ bá tèmi. Ìyá mi ìwọ náà wá dàgbà wá dùgbò. Àṣẹ. Alákìjà bò ni ọjọ́ ti lọ ṣé ká mẹ́yọ̀ ẹ̀yà ẹ̀ló ta ló wà ń bẹ̀. Ẹ̀ló ẹ ti wọlé kí lorúkọ yín bọ́lẹ̀ ti pè. Ọba ń kí ẹ. Ọba ń kí ẹ. Gbọ́ba níyì ẹ dàgbà ẹ dògbò. Àṣẹ bàbá ẹ ní dààmú o. Àṣẹ bàbá ẹ ní dààmú o. Àṣẹ bàbá. Àṣẹ bàbá. Àṣẹ bàbá. Àṣẹ bàbá ẹ ṣé mo dúpẹ́. Àṣẹ bàbá ẹ ṣé bá mi kí wọn ẹ ṣé púpọ̀. Àṣẹ bàbá. Àṣẹ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣé púpọ̀. Ọjọ́ yẹn á dalẹ́. Thank you very much, I appreciate you. Tọ́ ẹja fi mọ bẹ́ẹ̀ gbogbo àwọn olóyè ló ń pè kí wọ́n tiẹ̀ sọ pé èyí tí kábíyèsí sọ yẹn kò rí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lórí o. Wọ́n bá ìparọ́ ẹni ẹ̀yẹ àti àwòkọ́ṣe rere làwọn ọba wa pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣé o kí n tó máa kí gbogbo wa bàbá bó o ní ọ̀rọ̀ gbàgede àṣà dé ìtọ́jú ẹ̀. À ń retí ẹ̀yin náà. Ọlọ́run fúnra rẹ̀ ni ó ń gbé ètò gbàgede àṣà kalẹ̀. Ó kàn fi ẹ̀yin ṣe ìránṣẹ́ ni. Ètò gbàgede àṣà Ọlọ́run fúnra rẹ̀ ti pètò ẹ̀ bó ṣe máa rí. Èyí tó dá mi lójú wípé gbogbo ohun rere ibi tẹ́ ẹrù kan rí sí àti ibi tẹ́ òrò sí òun Ọlọ́run máa ṣe. Ọba tí kì í ṣe ohun tì ní kò ní ṣe tì lágbára Ọlọ́run. Ọjọ́ tóun kẹ́ dá gbogbo ẹni tóun kẹ́ pè fún ìrànlọ́wọ́ àti fún wíwá bẹ́ẹ̀ Ọlọ́run á kún wọn lọ́wọ́ láti wá. Ọlọ́run á dúró tì wọ́n nítorí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó lèmi yóò ṣàánú fáwọn tí máa ṣàánú fún. Èyí tí mo mọ̀ yìí pé ètò gbàgede àṣà wà nínú ẹ̀ nítorí pé ẹ̀yin náà fúnra ara yín ẹ̀ ń ṣàánú àwọn èèyàn ẹ̀ ń fún àwọn ọmọ ní scholarship àwọn ọmọ aláìní ẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ nǹkan tètò yìí wà fún nìyí. Mo wá fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin tí gbàgede àṣà bá pè lórí ètò ọdún yìí ẹ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ aláìní ẹ ṣe ìrànlọ́wọ́ fún ètò gbàgede àṣà. Ọlọ́run á dúró tì yín Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ bá mi kún yèyé wa yèyé
Mojísọ́lá ní ọwọ́ kí a lè ṣe àṣeyọrí ètò yìí. Èmi náà máa wà ń bẹ̀ o. ẹ ṣeun. Bàbá wa Ọbásanjọ́ náà máa wà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ni. Gómìnà ìpínlẹ̀ Ògùn máa wà ń bẹ̀ o. Torí gbogbo wọn láti lọ bá kí wọ́n lè ràn wá lọ́wọ́. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun oníyanṣe ọlọ́bẹ̀ ṣé o gbogbo ẹ̀yin abùkèrè báwọn dọ́fun tìní náà ẹ ṣeun o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba àlàyé ọba Dr. Adéníyì Olúyínká Ẹ̀múlù Olú of Orílẹ̀ Ìtẹ̀síland. Ẹ ṣeun adúpẹ́ pé a pè yẹn sì jẹ́ wa lórí Ẹ ṣé púpọ̀ ilé ìtù. Ẹ ṣeun. A máa dàgbàsókè. Ilé-iṣẹ́ 107.1 ilé-iṣẹ́ òrùkè ọmọ Olúkòjìà ọmọ ọba Aláganran ọmọ àlọ́ ìṣòpo a máa dàgbà sí o. Àṣẹ. Ọlọ́run á bá mi lọ́ra ẹ̀gbọ́n mi bàbá mi Ọbádára á tún ṣe ìtọ́jú báyìí lọ lágbára Ọlọ́run. Àṣẹ. So ẹ pè mí lẹ́yìn ètò 08039722703 08039722703 lẹ́ẹ̀ fi pè mí lẹ́yìn ètò yókù dọjọ́ mẹ́jọ.